ilé ayé ọjà san wàhálà bẹ́yàn rí ṣe yóò ṣe wàhálà kó tó kú bẹ́yàn ò tún rí ó tún jẹ́ wàhálà fàyè sìn lọ́hùn kò lè dọ́rùn sinmi ọfà ikú kò sẹ́ni tí kò ní bá níjọ́ tó bá ti ta síbi tí ń lọ dandan ni kò ní tà ṣe níbi tá a sàrà ìlú bàtàfà sí àfikọ́ lọ jíṣẹ́ ọ̀tàfà sí inú ilé mọ̀mọ́ wa ó mú òde àjàfà àti mọ̀lọ́láyé ó ní ó ti pé ní ìgbà tó lò ló ti kó ká lọ bùgbé làlìjánà iná ire wá pàdé àlẹ́ àjìnsá bàbá ẹlẹ́ran nílé ìkẹ́ mọ̀mọ́ rẹ̀ kó tún pàdé àjíwá ìlà nínú ìkẹ́ làlìjánà ìyàn rẹ̀ sẹ́ẹ̀rí kú gẹ́gẹ́ bí ìrẹsà ntẹ̀yàn bá kọ ikú ní ọ̀padà parẹ́ kọ́dà bọ́ ọkọ́lé ahoro nìyọ̀dà ọ̀hún bọ̀ wá dẹni tá a gbàgbé láyé bẹ́bí bá ń bẹ̀ ọ́ tó ń pé òní gbà táwọn ọ̀rẹ́ ń bẹ̀ ọ́ tó ń bínú kò ní tán ọ̀dà jẹ́ ń bi ọ́ ọjọ́ mélòó lálò nílé ayé tá a fi ń wẹ̀wù rìn ikú ló pin ìrìn àjò tí ẹ̀dá rìn níjọ́ tí kú bá ti dé ó ti tán lópin dé níjọ́ tí kú bá ti dé ó parí ìjàmọ́ wa kò sẹ́nìkan tí ó dàbí màmá rẹ̀ tí ó ṣàdúrà àti bùkátà ó sì bíyá bí ó dé alájà Fatima rọ̀jò ìkẹ́ sínú kábàárì wọn. Àmín. Bògì níyà nígbà tá ń bẹ láyé níjọ́ dààmú nítorí tẹ̀yìn ọmọ àmọ́ ní ọjọ́ tí kú tí mo dé kú ó sẹ́nìkan tí ó dàbí ìyá ọmọ torí ìṣe ya kò dàbí ìyá ọmọ ìṣe bàbá kò dàbí àjìnsá níjọ́ tó bá dàrú òde lálọ́ képe tó bá yín gẹ̀ àlọ́bá àjìnsá ọ̀dọ̀wọ́ ẹ̀yàn máa jà Fatima ẹ má gbàgbé òde èèyàn rẹ ní ẹ má rántí ìyá yín wúlò púpọ̀ kọ̀mẹ́nìkan lọ́ta tó fi síra ẹ pèrà yín bẹ́gbọ́n bá ṣàbúrò kẹjọ sọ nítùbínúbí kẹjọ tán ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má gbé sùn láyé ẹ tẹ̀yìn ṣe ẹ̀yìn náà ó jèrè ọmọ bẹ́yàn bá mọ tójú òkú nǹkan nínú sàré abẹ̀rù Ọlọ́run ṣé ti funfun ni ooru pọ̀ níbẹ̀ ìròyìn sàré ò ṣe wí tán àmọ́káwí níwọ̀n fẹ́ni tí ó gbọ́ tí ó gbà ọ̀run nílé ayé yìí ń bọ̀ wá tán lọ́mọ̀ pé ayé yìí dàbí òrùn tó bá yọ láàárọ̀ tí ọwọ́ lálẹ́ lọ́hùn dákun báwa kájà Fatima àmín sàlékún àánú fòdè ẹ̀sà mi àmín àánú ṣe mí ta ló kù tá lọ képe kò sí àmọ́ kò tún sí bàbá mọ́ tí ó ṣàdúrà fún gbogbo àwa ọmọ tí ó bẹ̀ lọ́hùn tí bùkátà òun sì bíyá bí màmá alájà Fatima kò sẹ́nìkan tí ó dàbí ìyá ọmọ ṣèkẹ̀ṣẹ̀gẹ́ pàlájà Fatima òde báwa kẹ́ màmá rẹ̀
kó tún ṣàánú fàlájì Ìsá yọ́nú sí wọn fi wọn sálìjánà àtọ̀bà yẹn lálìjánà àmín. Àmín. àtàwọn àtàlájì Musa Àmín. àkànbí yọ́nú sí gbogbo wọn yasalunaka yawma ta'lam yasalunaka yawma tafakar torí iná yawma ìsìn ànínàìmí o yasalunaka yawma ta'lam ọmọ ádámà ó sì rọra ọmọ ádámà ó sì fura tọ́ra sọ ayé táwọ̀ yẹn kò ní pẹ́ dé kísà ipò ayé tá a dì mú á padà jùlẹ̀ kárántì pẹ́ nìkan ló dìde táwa fi jókòó ń bẹ̀ o ó lè pẹ́ ó lè yá ó padà kúrò ọmọ ádámà ó sì fura àní ọ̀rẹ́ tí ìwẹ̀ kẹyìn tí wọ́n wẹ̀ fún ẹ tó o bá síwọ́ tí wọ́n fi lọ́fíńdà sí ẹ tó o bá sọ sára lọ́jọ́ aṣọ funfun tí a bá gbé ọ sí pósí tó di lẹ́lẹ̀ àbí tí wọ́n gbé ọ séjìká tó di sàré gbogbo po kípo tó lè ní lọ́jọ́ òun kò wúlò àfihàn tó fi ipò ṣe ló lè gbà ọ́ la o ọmọ ádámà ó sì fura àní rántí lọ́jọ́ tí àgbo ọba wúlò mọ́ tó ọba síwọ́ tẹ́mi rẹ̀ ń palẹ̀ mọ́ tó fẹ́ jáde lọ́jọ́ òun wàlítà fati sáàkù bí sáàkì lọ̀rọ̀ dà àti jáde ẹ̀mí lára ọ̀rọ̀rùn o láfi ní ó tún bẹ́ẹ̀ ṣe kó tó dábàá mọ́ o ọmọ ádámà ó sì fura láfi ń pè ogun mọ́tò tó ọba wù ẹ́ ogun pósí tètè gun iye ọkọ̀ tó ọba wù ẹ́ tó bá lọ yẹ kárántì ooru ń dúró dè ẹ́ nínú sàré láàfin pé tájà súlì kò borí kan àṣẹ tún sáré ṣe ká tó ọbẹ̀ lọ́sùn dákun tún bí tó kù ṣe ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè o ọmọ ádámà ó sì fura ọba ya Rabbana kẹ́ màmá fún wa. Àmín. Ajá Fátímà tá kẹ́ màmá fún wa. Yọ́nú sí òdèrè nínú sàré. Àti baálé màmá Alájì Ìsá o. Àtàlájì mi Àyìnlá fi wọ́n sàlìjánà. Àti Mùsá Kálámù mi fi wọ́n sàlìjánà o. Ọba ya Rabbana ó ṣàánú fún wọn ọmọ ádámà ó sì fura jama àìsí ni wá àwa ẹ̀dá ká tó dáyé àìsí náà látún padà jẹ bọ́jọ́ bá pé torí bẹ́mi rẹ bá ń bẹ lára rẹ ọ̀sàyé jẹ́jẹ́ o kọ́ rántí ọjọ́ kan tí kú ọkàn ẹ̀ tó ní sí mọ́ sàárè sáàní ilé ìgbẹ̀yìn wa nínú sàárè ibẹ̀ náà láti kọ́kọ́ pàdé ẹ̀san wa sàárè ilé ìkẹ́ẹ̀ni fòdè àyà Ìsá sẹ́ẹ̀rí sàárè ìyàpọ̀ níbẹ̀ fáwọn tí ń báyé jẹ́ sàárè
ìbá wa ṣe kọ́ búrú àbí bó ṣe ládù ni wọ́n bá gbẹ́ fẹ́ni tí ó sùn ní ibẹ̀ yọ mọ̀ pé ìnira ni sàré ìhà ń dùn mí ẹ̀gbẹ́ ń dùn mí kò sí mọ́ o ibi ọba fi lélẹ̀ ọdọjọ́ ìdájọ́ àṣẹ ni wọ́n fi ní àṣà ṣàdúrà fún màmá wa àjàfà tí mà ta òde ṣàánú wọn ọlọ́run fi wọ́n sálì jẹ́nà onídẹ̀ra ẹ̀sà mìíràn. Allahu yarhamuha. Ọlọ́run bá wa kẹ́ màmá. Allahu yukrimuha. Ọlọ́run ṣe màmá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Allahu yab'athuha fi ahsani suwari. Ṣé màmá dìde pẹ̀lú fọ́tò tó dáa? Annasu qad shugilu. Masha Allah. Fi mauti gairi mu. Bẹ́ẹ̀ bá kú bí ìyá wa yìí kálukú ọ̀dàrò wọn. Amautihi wa nasu taraku sabilahum. Àwa tá à ń dárò ẹnìkan kí ni wọ́n fi dárò àwa náà. Aseminiha khalaqnakum. Torí nínú ilẹ̀ lọ́lọ́run ti dá kálukú wa. Wa fiha nu'idukum. Bá a fẹ́ bá a kọ̀ á padà sínú ilẹ̀ náà. Wa minha sanukhrijukum khatiman bila nasabi. Á dìde ṣèṣirò sẹ́ nínú ilẹ̀ yìí náà. Al-mautu babun wa kullu nnasi tarikuhu. Ojú ọ̀nà ni kú kálukú ní òrìn bẹ̀. In ja'ana li ajalun la anhu min nasirin. Lásìkò rẹ bá tó ta ní ọ̀sọ̀ fún ọkọ ọmọ lọ. Ya laita sirri yaba dalimauti madaru. Ẹjẹ́ apalẹ̀ mọ́ tí wọ́n fi dárò àwa náà. Usina lifukidaniha. Àfẹ́ kí màmá ó kú láàrin wa. Àjàfà tí mà ìyá wa òde. Àrọ́gbọ́n dá sí kú ni àfẹ́ màmá ó lọ. Aya Isami ya Rabbana Firidausi jannatuha. Ọlọ́run bá wa fàlìjánà ta màmá lọ́rẹ̀. Ansilimuna warata. Abẹ́ Ọlọ́run. Fi qaburiha Rabbana. Báwa tàn mọ́lẹ̀ sí sàárè wọn. Waj'al dariyata masiwa minan ni'ami. Sí sàárè wọn lábàtà àdẹ́ra. Sàlámù gbogbo mùmìnì. Masha Allah. Àti mùmìnà ní ìjókòó. Àtẹ̀yìn tọ̀lọ́hún fún lóye. Ẹja papọ̀ wòye sáyé ayé tá a wà yìí wàhálà ni. Gbèyàn rí dùnnú tí ń dùnnú. Tínú rẹ̀ dùn tára rẹ̀ yá gágá. Jẹ́ ìran létí ó lè ṣèṣe lẹ́yìn ìdùnnú. Ìdùnnú lè tún dìrònú. Láfi ní wáyéwáyé máa wà níwọ̀n ni. Gbogbo àṣebí sọ̀tẹ̀ṣẹ̀kà nínú ilé nínú ẹbí ládùúgbò kan nínú ìlú rántí ikú rántí ọ̀run rántí ẹ̀san rántí ọ̀hún torípò yóò hùn tẹ́ ẹ̀dá jogun kárántí ẹnìkan lọ́dàálẹ̀ bí kú bá ti dé ló ti pin. Kò kú mọ́ ọjọ́ ní èpè gbogbo ọ̀yẹ̀ kú rántí pọ́ padà kú torí tán láàdì bá lọ tán àmọ́ ń tá fi jábọ́ ló ṣòro àdúníyà fàníyàtún bó tilẹ̀ wù káyé yẹ wá àfi ká sì mọ́ palẹ̀mọ́ kó tó dìgbà tí ikú ó pè wá. Àgbàgbé ọjọ́ àti sùn ni lóníkálukú fi ń sáyé bó ti rí bẹ́ẹ̀ ọba tó lẹ̀mí ọ̀ padà gbà á torí gbogbo ibi tí ń dùn yọ padà kan básìkò ẹ̀dá bá ti dé màláíkà ikú yọ wọlé ní lamẹ́yìn ọmọ lamẹ́yìn Àjàfà tí mà ọ̀ ya dìde. Òde mi ọ̀ya dìde, aya Isami ọ̀ya dìde, àsìkò ti tó ká lọ́rùn, gbéra nílẹ̀ kọ gbẹ́rù rẹ̀. Èyí tó lò láyé lò ti tán, ká lọ sí yàrá òní àkàn. Òde
níbi tó sùn dọ́jọ́ ẹ̀san ìyà kan tó kù fi sùn yẹn ayẹ ẹlẹ́ran nínú kòtò tí a gbé wọn sí bẹ́gbẹ̀rún bá ń dùn wọ́n ta ló lè sọ kò sì ṣeéṣe ká tó wọn sin bòkú bá ti gbé ara mi aṣọ funfun tá a gbé wọn dìlọ tọ́dẹ̀ ń kulé tọ́ba dìtẹ́ àwọn kòkòrò wọn papọ̀ jẹ́ àwọ̀ tí ń gùn wá káfúra àsásọ táwọn yọ padà gbó aṣọ làwọ̀ fọ́mọ ẹ̀dá ìtàn láàdì bàbá lọ́tàn òde ajá Fátímà náà ti tànú òde ṣe bẹ́ẹ̀ ti pàdé alájì Ìsàmì nílé Ìkẹ́ àjọba Àyìnlá ẹ̀ ti pàdé làlìjánà nílé wọn Àjì Músà síbẹ̀ ti pàdé àkàbí rẹ̀ nílé Ìdẹ̀ra gbogbo wọn ń ṣẹ̀bí ilé kẹ́ gbogbo wọn ń ṣẹ̀bí ilé rẹ̀ òde bọba ń gbọ́hùn mi àwọn ọmọ rẹ̀ ni wọ́n ń dàrú rẹ̀ Àjàsímáwù ní ń dàrú rẹ̀ Àjọkẹ́ owó lára ń fẹ́ Àjọkẹ́ mà ní ń dàrú rẹ̀ ìgbà tí màmá wa lọlé owó ojú Àsímáwù nígbà mẹ́rí Ọlájọkẹ́ mi ò dìgbà kan owó lára ń fẹ́ mi mójú tẹ́yìn mi ìwọ làgbà nínú ọmọ dákun dábọ̀ mójú tẹ́yìn mi ẹ̀yìn mi ò dùn jó ojú mi lọ Jámíù mi Àdìsá mi ó dìgbà kan Aládìsá mi má bọ̀kàn jẹ́ owó lára ń fẹ́ Àjọkẹ́ ọba tó lè ṣe àtẹ̀yìn ṣe Muhammed Lawali mi Ìṣọ̀lá mi ẹ mójú tẹ̀yìn mi Lawali mi Ìṣọ̀lá ọ̀dàbọ̀ ẹ mójú tẹ̀yìn mi Bàìláwù mo tún ráyọ̀ mi o Bẹ́láwù ó dìgbà kan mo tún ráyọ̀ ọmọ mi mo tún ráyọ̀ ó dìgbà kan Sàlámàtù mi Àbákẹ́ mi ẹ mójú tẹ̀yìn mi Ayọ̀ Àlàkẹ́ ọmọ mi Àbíkẹ́yìn ó dìgbà kan gbogbo yín ẹ mójú tẹ̀yìn mi ọ̀dọ̀ ẹ̀yin ọmọ màmá ó ṣùṣù ọwọ́ ni ẹ múra yín gbogbo tó dé orí ṣetán o ẹ pàmò ràn pọ̀kẹ́ tẹ̀yìn ṣe Abdulkadiri ọmọ mi Ọlárẹ̀wájú mi ó di ìgbà kan Abdulatif ọmọ mi Àyìnlá mi nínú wọn Díkírátù mi Àdùkẹ́ gbogbo yín ẹ dákun ẹ dáàbọ̀ ẹ má jẹ́ ọba jẹ́ ẹ mójú tẹ̀yìn mi òde Síkírà Àdùkẹ́ ọmọ mi Mariam Bọ́láńlé mi Àjíkẹ́ mi ò dìgbà kan Àmíràtù nínú wọn Àgbékẹ́ mójú tẹ̀yìn mi Àwáwù mi Àbẹ̀bí ọmọ mi ẹ mójú tẹ̀yìn mi Àjàràtù Àjíkẹ́ mi Zikiratu mi Àjíhun Àbíbátù mi Àlàkẹ́ gbogbo yín ẹ mójú tẹ̀yìn mi ọ̀dọ̀ ẹ̀yin ọmọ màmá àtẹ̀yìn ọmọ màmá òdèrè òṣùṣù ọwọ́ ni ẹ múra yín gbogbo tó dé orí parí ẹ pàmọ́ràn pọ̀kẹ́ tẹ̀yìn ṣe kùrìsí yìí kó dòjò kẹ́ kó dòjò àánú fòde ya Rabbi ya Rabbana àlìjáná ní ilé wọn ọlọ́run bá wa kẹ́ ẹ̀ máa rè. àmín. àmín náà lẹ́sẹ̀ báyìí.
bá wa kẹ́ màmá rẹ̀. àmín. màmá wa jà Fatima òde bá wa kẹ́ màmá rẹ̀. àmín. baálé wọn Àjíṣà Allah. ẹlẹ́ran èèyàn rẹ̀ ni. Allah. àjì ọba dọ̀wọ́ rẹ̀ o. Allah. Àyìnlá ṣèkẹ́ wọn. Allah. bá wa káàdì Musa. Allah. àkànbí èèyàn rẹ̀. Allah. bàbá rí màmá mọ́ o. Allah. ṣèbọ́ yẹ ká mẹ́tọ́ wa. Allah. báwa ṣe ń ṣe láyé. Allah. làwọn òkú ń ṣe lọ́run. Allah. báwa bá ń fàdúrà sí wọn máa ní gbàgbé wa. Allah. ọba tó ní kẹ́nìgẹ̀ bá wa kẹ́ gbogbo wọn. àmín. ẹ dákun ẹ sí àmì ń dáadáa. ẹja àtúnjọ sáàmì kan sí i. ẹjẹ́ lẹ́kẹ̀ẹ́ta yójú méjì tá a ṣe lọ. ẹ rí bí mo ti wí ọ́ dàbí ohun. àmọ́ mo fi fún ọ lára nù ni pé wọn náà ní déètì ẹkún lọ́nà. gbogbo àná la nígbà tá a sì wọṣẹ́. ó lè pẹ́ ó lè yá wọ́n padà sunkún lé àwa náà ńjọ́ kan. wọ́n máa wá béèrè tá a láàkú tí wọ́n ń sunkún báyìí. wọ́n dà kọ̀ rẹ̀ ńjọ́ náà. wọ́n kó wọ́n lọ jáde láyé. bọ́ ọ bá gbọ́ mi yé ọ yẹ kó gbójú òkè àbí kó gbójú rẹ lọlẹ̀. kọ́ wá bìlà káyè rẹ sí ìgbà tó kù. ọ̀dà máa bira rẹ èyí tó lò láyé lọ́pọ̀ ni àbí èyí tó kù tó tún lò. níbo ni ó sì ka ọ mọ́ irú ìran kú oní ó gbé ọ kú ọ láyé. ó sùn lónìí jí mọ́ ni ó jáde lónìí wọlé mọ́ ni. ilé owó palú ẹni iná ni omi ni ọ̀sẹ̀ ni ó lè náwó kejì ọ̀sọ́. àti ráwọn tí wọ́n tíráfù tọ́lọ́run sí pàdílé karùn-ún torí pé wọ́n sẹ́rìn àjò. ẹrú ọlọ́run kan lọ léńjọ ní ń bọ̀ láti Ìbàdàn lọ sí ìnáwó ó sì dẹ́kọ̀ọ́ lọ́ba lọ́kàn ọmọ òun fa àwọn onímọ̀wé bó ẹja àwọn lẹ́nà kọ́ra bó wọn bá sùn bẹ̀ wọn ọkọ̀ pa láàárọ̀ kó wọn máa wọlé lọ jàre òun ó fojú kàn án wọn gbọ́dọ̀ má rí títí láyọ̀ ọkàn rẹ̀ tẹ̀ ń fa àwọn púpọ̀ Allahu Akbar àṣẹ ọkàn sàárè ní ń fà á ó fóònù àkọ́kọ́ ẹ̀kejì tó fò ní màláíkà kú bá pè é ní mọ́tò bá gbà á kọ́ra kò débi kankan tí a ti yẹ̀ wò ń bẹ́ẹ̀ náà wọ́n ti mọ̀ wípé ẹlẹ́lu ti mẹ́rù ẹ̀ lọ oorun inú ilé ọmọ ló rò pé òun lọ sùn oorun inú sàárè lọ́lọ́ sùn jọ náà kò ṣe pé bóyá ó ṣe ọlọ́run kò sì ṣe rí ibú ọlọ́run ti kádàrá pé jíjẹ rẹ̀ ti tán mímu rẹ̀ ti tán mímí rẹ̀ ti tán ọ̀rọ̀ rẹ̀ ti tán oorun rẹ̀ ti tán ọ̀rọ̀ rẹ̀ ti tán oúnjẹ rẹ̀ ti tán omi tí ó mú tán ẹ̀rín ti tán ẹkún ti tán ìgbádùn ti tán ìbànújẹ́ yìí ti tán wọ́n dá kàkálẹ̀ yìí yóò máa tán síra wọn fẹ́ lómi pẹ́ni ẹ̀mí rẹ̀ bá gùn ẹni ẹ̀mí rẹ̀ bá gùn dáadáa kò ní létí mọ́ etí rẹ̀ ó ti lọ kò ní nímú mọ́ kò ní gbóòórùn mọ́ kọ́dọ̀ ojú ti lọ bẹ́ẹ̀ lómi tó ṣe wípé yóò máa fẹ́ra máa pèsè ìdí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹlómi jíjẹ ní ọkọ̀ tán kò sì ní ti tánú ẹ̀mí bẹ́ẹ̀ fún kò ní lọ áníkọ̀ lọ ni wọ́n mọ̀ pé ó dìjẹ́ ta lónìí kò jẹ nǹkan kan mọ́ ntí ọ̀jẹ̀ ti tán ni kèkàn tí parí mímí bẹ́ẹ̀ lọ̀rọ̀ sísọ bẹ́ẹ̀ lómi ọ̀rọ̀ rẹ̀ ó ti tán kò ní lè sọ ọ́ mọ́ yóò máa ká òkú mi la tó bá fẹ́ kó láyé ó fẹ́ sọ̀rọ̀ òun lòun nílé ibi báyìí o òun lòun lówó ẹni báyìí o ẹni báyìí owó rẹ̀ ń bẹ́ mi báyìí yóò máa jẹ̀ka yóò máa náwó àyè tí ọba sẹ́ni ó lè kọ́ nǹkan kò ní lè kọ́ yóò máa fọ́ júwe yóò máa wí ẹ̀ ní gbọ́mọ́ yóò máa jẹ́ bànújẹ́ yín pé yé wọ́n fẹ́ wí kinní kan àmọ́ ntí ó wí ti tán bẹ́ẹ̀ lẹ́rìn bẹ́ẹ̀ palẹ̀ ni kò ní rin mọ́ torí kò ní rin tẹlomi bẹ́ẹ̀ lomi bẹ́ẹ̀ gbé mu yóò pọ̀ padà toró ti mú yìí tó mu tán gbogbo àwọn nǹkan tá à ń kà yìí yóò máa tán síra wọn lára èèyàn kẹ́mi ò tó wá tán ẹ̀mí ẹlòmíì ní ọkọ̀ tán ìjòwé rere yóò sì sẹ́kù lára rẹ̀ pani látàárọ̀ kọ́dà kọ̀ gan ẹ̀rí bó ti rí gbà tí ètí lọ ó sì ti lọ àmọ́ tó kù lára rẹ̀ ni pé kèétí lè lọ tán bọ́ bá rí bẹ́ẹ̀ ń tá a wí yìí tọ́ bá yí ọ òsì gbé ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà kí ló ṣe tó fi pàdé àánú ọlọ́run ẹnu nǹkan tó kù tèmi ọlẹ̀ mọ́ gbogbo tí mo wí nu gbogbo àtà gbọ́rọ̀ tí mo sọ yíyé tá a sunkún ìbéèrè mi àtọ̀rọ̀ gbólóhùn méjì náà ni pé kí ló fi pàdé ọlọ́run ọba rẹ irú àjọ wo lọ fẹ́ dá tọ́lọ̀ kó lọ́hùn ẹni ọba ní nǹkan rọ́jú búyàn bí mo fẹ́ yà lọ́nu ẹni ọlọ́run bá tọ́lé ọ lọ́wọ́ búyàn búbúyàn wọn ò pé ọ tán
bẹ́ẹ̀ là ìbùnyàn kò bí ọmọ tán ntọ́lọ́n bá fún ọ ẹ̀fún yàn bẹ́ẹ̀ ó lè jówó ó lè jó oúnjẹ ó lè jásọ ó lè jẹ́ kínní kan ẹ̀bùnyàn àwọn àgbàlagbà lánàá nílọrin tí wọ́n ṣẹ̀ wálẹ̀ wọ́n bọ́ra wọn lẹ̀ ni wọ̀nyí náà máa gbé bẹ́ẹ̀ ń ẹ̀kọ́ ọ̀dà rẹ̀ mú désàlẹ̀ mú désàlẹ̀ kọjá wa tó ní àwa la ní gbogbo ẹ̀ ilé ìyá wa níbẹ̀ ilé bàbá wa níbẹ̀ màláíkà kọ́ ọmọ wo déètì òkè orí nǹkan ẹni tí ò gbádùn ìparí oṣù kejìlá yìí náà ni ó kú láyé o tó mọ́ra kankan màláíkà kú wọn ló sunkún ríńjọ́ kan wọn lọ rẹ́rìn ríńjọ́ kan wọn nínú rẹ̀ bàjẹ́ ríńjọ́ kan ǹjẹ́ kí ló mú ikú rẹ́rìn ẹrú kan lọ́fẹ́ jáde láyé ni kú bá wa lọ nígbà kú délé kò bá ó bilẹ̀ léèrè ògbẹ́ni tí ó bá jáde láyé ilẹ̀ ni ikú máa bí yóò béèrè lọ́wọ́ lẹ̀ pé lámàyídà lójú ẹsẹ̀ ní ilé ó so òbí téèyàn bá wà ikú dọ́dọ̀ ẹni awí yìí ọba níbi ẹni tí ń ṣe bàtà òun àti oníbàtà wájọ ń fa láàrin ara wọn irú bàtà tóun ní oṣù kọ́ yìí bàtà eléyìí ò lo awọ gidi sí ìtẹ̀lẹ̀ yóò da nígbà wọn eléyìí egbò ládùúgbò owó tóun san fún ọ yìí á àdúgbò tó gbà lọ́hùn yìí ìtẹ̀lẹ̀ yóò da ìgbà mélòó lóye èlò wígbó tóun bá bẹ̀rẹ̀ sí ní wọ bàtà yìí láàrin oṣù méjì ó ti gbó ọdún kan ló sì fẹ́ fi wọ bàtà yìí màláíkà kú bú ẹ̀rín pé orí nǹkan bàtà tẹ́sẹ̀ rí òní kàn nínú ló tún bínú pé wọn ò ṣe é dáa wọn níjọ màláíkà rẹ̀ nínú tá a gbọ́dọ̀ àwọn àfa ǹjẹ́ kí ló pa á lẹ́kún ẹrú kan ló fẹ́ jáde láyé ikú dọ́dọ̀ rẹ̀ ńgbà kú sálámà sí tó mẹ́mi rẹ̀ lọ déédéé ìgbà tó fẹ́ fún ọmọ lọ́mú ọmọ òkú ló ń bẹ lọ́wọ́ ẹ̀ déédéé ìgbà tó ọmọ fẹ́ jẹun náà lọ́lọ́ ní màláíkà ọgbẹ̀mí ẹ̀ màláíkà fẹ́ ṣe sùúrù kọ́ mo lè jẹun ná bẹ́ẹ̀ lọ́lọ́run pàṣẹ yìí pé gba ẹ̀mí ẹ̀ lẹ́ẹ̀kan náà màláíkà kú gbẹ̀mí arábìnrin ọmọ pé ya àwọn ti kú òun tó fẹ́ máa jẹun yóò máa mu yàn bíi tí mú ní bá ń fa ní ṣe wàhálà nǹkan kan jáde nu ọ̀yàn ń mọ́ nígbà màláíkà ní èsì pákè omi ti ń kán lójú ẹ̀ àánú ṣe é pé bó lọ́mọ yóò ti nira rè ẹ̀ sì sọ pọ́lọ́run tóbi ìjọ tẹrù ba ikú táyà rẹ̀ já ẹrú kan ló fẹ́ jáde láyé lọ́ba wa lọ nígbà tó dé tanú ilé wọn ọba èèyàn tó pọ̀ níta ilé wọn ẹ máa gbọ́yún gbà mí ọjọ́ ti lọ ẹ gbọ́ gbà tí káfíńsì sàrà fún yín ọdẹ yorùbá náà mọ̀ mọ̀ èyí tó ń gbàdìwó díẹ̀díẹ̀ kan ni mo sì ti rọ́jú mà mo di sẹ́tẹ̀ ẹran mi èyí tí mo fẹ́ lẹ̀ mọ́ yìí kí kálukú wa náà lè dùrù ló jẹ́ mọ́ wí mo sì tún láwọn kan wọ́n tún ṣàròyé ǹjẹ́ kí ló já ikú láyà kí ló bà á lẹ́rù ẹrú kan ló fẹ́ jáde láyé ní kú bá wa lọ nígbà tó dé ta lé wọn ọba rìn àtàn jòkó bámú bẹ́lẹ̀ bá wọlé ilé yọ jáde bẹ́yẹ bá wọlé ilé yọ jáde owó déètì pé ó ti tó lọ́ba wọlé tọ́ nígbà tí ó wọlé débẹ̀ ọba yìí pé ìmọ́lẹ̀ ń jáde nínú ilé wọn irú èèyàn wo la wá wà ní ìwòlé ọlọ́run wo dání nígbà tí ó wọnú ilé kanlẹ̀ ọba bá pé arákùnrin kan ní bẹ́ńbẹ́ tóun fẹ́ gbẹ̀mí ẹ̀ nígbà tí ó wojú rẹ̀ lọ́ba di ọmọ ajó ní tíya rẹ̀ fẹ́ fún lọ́yàn tíya fi kú ọmọ òun lọ́lọ́run ti sọ dèèyàn ó ti dà fáàgbà ikú mérí ẹ̀rú bá a pé kọ́lọ́hún ó tètè mú òun bí lọ kúrò láyé kò kọ́kọ́ mọ́ ọ́ ráre kíyà ó sì máa bẹ láyé kò kọ́kọ́ mọ́ ọmọ ráre ntí wọn náà bá ní tètè bùnyàn ó arákùnrin kan ń bẹ ọlọ́run ṣàánú ẹ̀ mi títí ju máìkì lẹ́nu ọlọ́run kẹ́ gan kí lọ́lọ́run fi kẹ́ gbogbo tí ó jẹ lọ́dún kan oṣù kan lọ́lọ́run máa ń kó fún àgbẹ̀ ni ọlọ́run wá dá lóhùn níbi àgbẹ̀ náà bọ́ bá ṣiṣẹ́ oko tó bá dọdún kan tó bá di January ní máa kórè oko rẹ̀ sẹ́ẹ̀rí èrè tó bá kó ní January ní ó jẹ di December ó bá yẹ pé iṣu ni àpò 12 ni ó di sí tó yẹ pé èlùbọ́ ni 12 ní rí mbẹ àti gbogbo nǹkan yòókù kọ́lá kìí ṣe wàhálà tí màá fi jẹ jẹ́mẹ́ ẹ gbé ọlọ́run tóbi aṣọ ọlọ́run jẹ́ dá lọ Allah ọlọ́run jẹ́ dá lọ Allah kórakúta ọmọ ènìyàn lásán ọlọ́run jẹ́ dá Allah ọlọ́run ju gbogbo wa lọ nígbà tó di oṣù kan tọ́dọọdún kan tí ó kó èrè lọ́dún ọlọ́run bá tarí nǹkan 11 sí ó wá aṣu àpò 11 lórí ó wá ẹ̀gẹ́ àpò 11 lórí gbogbo tí ń rí 12 12 11 lórí ń bẹ
inú rẹ̀ bàjẹ́ ha bóun bá bẹ̀rẹ̀ sí ní jẹun yìí nígbà tí èdè November oṣù kọkànlá nínú ní kíní yọ tán kí ló wọn wá jẹ́ ní December ẹkún lọ́lọ́sùn bá ànábì ọlọ́run gbà náà nígbà ọdọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n bá jẹ́ pé kan náà àwọn ànábì yòókù ní aleyhimu salatu wa salam wọ́n lé ànábì Musa lọ́lọ́ bá aleyhimu salatu wa salam wọ́n ànábì Musa gbà mí méjìlá lọ́lọ́run máa fún mi 11 ló fún mi lọ́dún ni bó o la jẹ́ tí ètò wa báwọn sọ fọlọ́ nǹkan yòókù padà jẹ̀mí ẹgbọ́ lọ́n tóbi ẹyọkan yòókù bá ń sọ fún nǹkan dá padà ànábì Musa bá bọ́ lọ́n sọ̀rọ̀ ọlọ́run ní kò lè tó bá á da ẹyọkan ń padà fún àmọ́ kí ni ó ṣe oníkóbùn yẹn nínú 11 ọ̀hún náà kọ́kàn wọn ra dá náà àwò kan péré bí ọba wa dá kó tètè dá obìnrin kan bẹ́lẹ́gbẹ́ ilé wọn mi ti ń gbé obìnrin yìí opó ni ó sì lọ́mọ 4 tí ń tọ́jú wọn tí ń kó wọn káàkiri kọ́kàn dáná àwo kan kó sì gbé fún opó òun tó pòun bẹ́ẹ̀ ti gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ló wọ́n dá ẹyọkan yòókù tó kù padà jẹ́mẹ́ ẹgbọ́ lọ́n tóbi ìsájá dátí dùnìyà alẹ́ ìka bá jùdìbí ha bọ́lọ̀n bá ti ṣàánú rẹ ìwọ náà ṣàánú ẹlòmíì bọ́lọ̀n bá ti bùn ẹ ìwọ náà bùn ẹlòmíì ìsájà dàtí dùnìyà. alayka fajudbiha. gbogbo tọ́lọ́n bá bùn ẹ tọ́ba fi ta ọ́ lọ́rẹ́ àlànà sì túra ìnà tààtà kọ́ lábù. wọ́n náà bùn yẹn nínú tó níní torí pé kí ni ìnà tààtà kọ́ lábù ntí wọn kó sí ọ lọ́wọ́ ni kó tó afún ọ ni yọ padà lọ ẹnà tàtàkọ lábù ìgbẹ́ èdúró ń bì kan owó èdúró ń bì kan ọlá èdúró ń bì kan tọ́ba dúró yóò tún lọ náà ni. fàlájú dùyúfù ní ha. fàlájú dùyúfù ní ha. fàlájú dùyúfù ní ha. ìsáyíyá àkìbàlá tí bẹ́ẹ̀yàn bá wá bọ̀ tó sunkún wá bọ̀ tíra ìkọ rẹ̀ lẹ́kún kódà kí wọn gbẹkún délé rẹ kó tó gbẹkún lọ ẹlòmíràn tó wá ya wèrè ọ̀rẹ́ ni Ọlọ́run ṣe tó yínà rẹ àsìkò rẹ lẹ jíjẹ mímu rẹ ọbára wọn yóò tún máa fi ṣe ẹ̀yẹ ìrìn sọ fún ọ kébi ọgbà àti rẹ tú lọ́jà lónìí kọta tán ọfà gbogbo kókó nìdànù ni ó ti wọ gbé pa mo ti mọ̀ pé yóò jẹ gbèsè èmi tí mo ti mọ̀ ẹ tiẹ̀ ló déhùn ntẹ̀sí àrùn mi náà fáyìn náà nàzàárù mi ń gún. kàmá tẹ̀síhárù. bọ́lọ̀ ń bá dẹ̀ yẹ nìkan lẹ̀ tẹ́ ẹ bá fi rẹ́rìn ẹni máa níwọ̀n o toró ni la rí o àmọ́jọ́sẹ̀ ẹ̀ lọ́la o kọ́rọ̀ mi ọmọ gùn anabi Musa alayhi salatu wa salam ọba ní kọ́nùkùnrin yọ lọ dáná kọ́lọ̀ gbé fún opó tó kó bẹ́ẹ̀ ti gbà lọ́wọ́ rẹ̀ bùkátà ti bíyá ó ní kó jù báwọn náà lọ lọ́ba délé ọ̀yá ẹ máa dáná láìsí àwò kan ọ̀yá ní wọ́n bá ń dáná wítìrì ní wọ́n bá ń dáná nígbà Ọlọ́run ó mu gáàsì ti tán ilẹ̀ ti sú wọn ò rí bí fíìlì ẹ̀ wọ́n lọ ra èédú òjò wọ́n fẹ́ nígbà àwọn èèyàn rí iná àwò kan opó tán ní ogbóúnjẹ fún àwọn ti jẹun àtàwọn ọmọ wọ́n ti sùn wọ́n dáná tán bí aago 9 àbọ̀ fún rẹ̀ náà lónìí àìrọ́rọ́ ẹ má wọrí ẹ má bá àwọn gbé ẹjọ́ wọn gbé ni ó kó sínú tírè ó rù lọ ilé opó bẹ́ẹ̀ ní kanlẹ̀kùn àwọn tọ̀hún dáhùn lọ́hùn pé ta ní ń pòhùn lámọ yín alájì kọ́ yìí ni níwòyí mo làlájì à ń lọ torọ́ gbajúmọ̀ ládùúgbò nígbà tó pọ̀ jáde ọkàn alájì ilẹ̀ ti sùn níbo lẹ́ ń lọ àwọn ẹni báyìí pé sẹ́ẹ̀fẹ́ gbé oní ìwọ náà lòún gbé oúnjẹ ìwá fún sórí láti ọkọ rẹ ti kúrò láyé ní máa sá ṣe mí ó yẹ kéèyàn máa bùn ọ ó yẹ ká máa fún ọ àríbi fún ọ bó o láwàá ṣe báyìí mo wá ní lónìí náà ní bẹ́ẹ̀tì kìíní yìí jẹ́ lónìí náà ní bẹ́ẹ̀tì rẹ̀ jẹ́ ló jẹ́ ń gbé oúnjẹ yìí wá òpó bá bú ẹ̀rín músẹ́ ọlọ́lájì Allahu Akbar ẹ ṣeun ọlọ́wọ́n tọ́jú ẹ̀yin náà àmọ́ o àwa ti jẹun láti aago 8 akálà ìṣáyìí tán la bá jẹun làwa bá sùn ó ní ẹ jẹun kẹ ó láti jẹun ó ní kọ́ra gbogbo àwọn ọmọ náà wọ́n ti jẹun kódà àti sùn lọ́hùn náà ní ti ń gbóhùn yìí alájì lélẹ̀ yìí ó ní ẹ gbà yìí ẹ sì gbọ́ lọ́n tóbi ó ní àṣewá lè tó wá ṣe bẹ́ẹ̀ fẹ́ bùn wá ní ìbùn yìí nìkan kọ́ kò lè yé yín kọ́dá kí wọ́n máa wo pọ́ níran àsọ̀rọ̀ kọ́dá bí àti jẹ́yìn tá à ń wò yín
èpì tẹ́mi báyìí ti bẹ̀rẹ̀ rẹ̀ báyìí mo bẹ̀rẹ̀ nu ó ní bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ẹja àfi sọ́la èyí sọ́la òní àlàrúbá yìí náà ni wọ́n ní ń gbé wá ọjọ́ òní gangan ni wọ́n ní ń gbé wá wọ́n ní ẹgbẹ́ kíni wá àlóúnjẹ ó ní wo mọ̀wùlẹ̀ jẹ́ mi rè ọ́fà sórí wá ti dàárọ̀ ẹ̀tọ́jú ẹ̀ kìí ṣe ti máa bàjẹ́ ìrẹsì funfun ní ńdọ̀ládé ẹ̀kan ra dàgbóná gbé kárí stóòfù fẹ́rẹ́fẹ́ àjẹpẹ́ ntẹ́jẹ láàárọ̀ lọ́lọ́run ṣeun ti gbọ́ lọ́run tóbi lòpó bá bú ẹ̀rín ló rẹ́rìn ní alájí kọ̀ ẹ́kọ́ pẹ́rú ilé tó máa sọ yìí ẹ̀yin lẹ sọ̀rọ̀ ọlá báyìí bí àti bọ́yá ilẹ̀ lọ́la ta ló sọ fún yín pàdọ̀la àwọn èèfó oúnjẹ pamọ́ ń lè wà torí kò sẹ́ni tó yé pé àdọ̀la alájí bàbá fi pamọ́ bàbá dọ̀la oúnjẹ yóò ṣòfò ó ní ẹdú ẹ̀yin tọ́jú kan lé ọláwé tọ́jú kan lé tiwa o àwọn èèfì nǹkan pamọ́ ń lè wà o torí kọ́kọ́rọ́ ọ̀la ò sí lọ́wọ́ ẹnìkan rọ́bù gẹ́dín yáàtì bì gẹ́dín ọlọ́run ọ̀la nìkan ni òmùtọ̀ la wa kílẹ̀ o tó mọ́ yóò ti sọ pé ilẹ̀ lọ́fẹ́ mọ́ yìí níta àbàjẹ́ yóò ti fún wa àmọ́ káwé ìfipamọ́ àwọn olè ìfipamọ́ alájì òní ẹ̀ máa gbé e lọlé lọ́ba yí padà ní máa ń wí lọ pé rọ́bù gẹ́dín yáàtì bì gẹ́dín gbogbo léyìn ẹ̀ ní kankan oníkọ́lá àwọn òní nǹkan ọjọ́ kan bèèlé oṣù kan bèèlé ọdún kan òun ti wá ní nǹkan jọjẹ lóṣù mọ́kànlá ẹnu oṣù kan péré iná ní ìbànújẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ lẹni ọlọ́run fi ṣe wá àtúnkẹ́ lọ́ọ̀ba wọn náà wòye aṣọ tó o nílé wẹni tí o nílẹ́gbẹ̀ẹ́ rẹ tó o dájú wòye bàtà tó o wọ̀ o tún lè bùnyàn ẹlòmíràn tó bàjẹ́ bọ́ bá lu aṣọ tó fẹ́ gbó àbí bàtà tó fẹ́ gbó kàkà tí èbẹni tí ò rí wọ̀ a tún máa fi gba pààrọ̀ pààrọ̀ méjì bàtà kan ìdáná kan bàtà kan rọ́bà kan gbó ẹbẹ́ni tí ò rí wọ̀ má fi gba pààrọ̀ mọ́ tọ́ba rí bẹ́ẹ̀ ìsájà dàtí dúníyà alẹ́ káfájú dìbì ha alánà sì túnra iná tàtàkọ́ wàlálídùúdù yóò bò ní ha ìsáyà kìbàlá wàlábùhùlù yóò bò kí ha ìsá ìyá tẹ̀síhábù. bí n tọ́lọ̀ ń bá fún yàn tó bá dìgbà tọ́lọ̀ wọn gbà á kéèyàn fi sáhùn òbí ọmọ gbà lọ́wọ́ rẹ o n tọ́lọ̀ ń sì fún yàn kọ́là nígbà míì kéèyàn ó bún yàn ó lè má tètè gbàǹgbà míì. níparí ọ̀rọ̀ mi ẹrú ọlọ́run kan ọmọ nàìjíríà ni ọlọ́run ṣàánú ẹ̀ gan ó sì kẹ́ ó sì lówó lọ́wọ́ ó wá lẹ́nìkan tí máa tọ́ sọ́nà nítorí báyé jẹ́ lónìí àló ń bẹ̀rù mọ́ ni kò sí bẹ̀rù mọ́ nígbà táwa ń bẹ kékèké bàbá kan ń bẹ kì í mọ́rẹ́ lọ́wọ́ o yóò kàn jágbe mọ́ àná ni ọlọ́lé kéwú èyí ọbẹ̀ ni máa tọ́ ara bọ́bá tẹ̀ tí kọ́kọ́ wúkọ́ níbi ẹ̀yìn kúlé ilé wa níbi ẹ̀gbẹ́ mọ́sálásí wa mẹ́rin sí máa wúkọ́ fásitì alájà bọ́ọ̀ náà bá jẹ́ kẹsàlájì sí ọ ní sí olúwa rẹ̀ ọmọ gbọ̀n yìí kò ti sí bẹ̀rù mọ́ o àwọn olówó wọn láwọn tí wọ́n máa rí bẹ́ẹ̀ tí wọ́n máa bá wọn sọ̀rọ̀ wàhálà rẹ̀ pọ̀ ní òbùn yàn kí ni gbogbo tó ń ṣe báyìí sí wàhálà rẹ̀ pọ̀ ní òbùn yàn gbogbo ẹni máa nírú bẹ́ẹ̀ ẹni awí olówó ni ọwọ́ alẹ́ ni ti máa tọ́ sọ́nà ọwọ́ fẹ́ sóore òní òkú ẹ̀ lọ́ ṣe báyìí lọ́ba àbájọ kan ó ní ọ̀rẹ́ mi mo gbé dé o mo fẹ́ kó tọrẹ fáwọn kan ni ó láwọn wo ó ní àwọn arọ tí ò lè dìde mélòó wá ni wọ́n ó nígbà tó ń rí gbogbo kọ̀rọ̀ gùrù mọ́ nǹkan kan tó ń kiriki òun ti rí 103 àti 48 àwọn arọ tí ò lè nàró kí ló wá fẹ́ ká fún wọn ó ní sọ̀rọ̀ àdáná fún wọn ní 1000 bá kí wàá lọ bí a ṣe ó lóun fẹ́ ká ra kẹ̀kẹ́ fún wọn kí wọ́n dìde kí wọ́n má ra kò mọ́ ká há kẹ̀kẹ́ fún gbogbo wọn èló wọn wá ń ta kẹ̀kẹ́ kọ̀ọ̀kan ó níbi tóun ti ná wọn ni wọ́n ń ta ní 127,000 kátà ní 130,000 ẹyọ kan àwa ara 148 bó o láwa di ọlọ́wà ni o ọ̀rẹ́ rẹ̀ yéé sì takò ọ̀nàdà kò sí wàhálà wọ́n rà ọ̀rẹ́ yìí bá ra kẹ̀kẹ́ yìí wọ́n import rẹ̀ wọ́n wá láwọn máa gbé fún wọn lọ́kọ̀ọ̀kan àtàwọn arọ náà ní mítìnì ní wọ́n bá ní rọ́ àwọn ọ̀gbà kó gbé fáwọn alábẹ́ ilé ẹ̀ǹsó lórí fídì ní bíi bàbòkò bíi tí ojúlẹ̀ tí kálukú ti mọ̀ pé ó sóore káwọn olówó bíi rẹ̀ tí wọ́n láwọn kí wọ́n lè mọ̀ ipò yẹ kéèyàn máa ṣàánú ní wọ́n bá ta tẹ́ǹtì làwọn èèyàn bá pọ̀ ní wọ́n bá ń pe arọ kọ̀ọ̀kan wọ́n fi kẹ̀kẹ́ lé lọ́wọ́ wọ́n ń pa arọ kọ̀ọ̀kan wọ́n fi kẹ̀kẹ́ lé lọ́wọ́ nígbà wọ́n pe gbogbo wọn bá ń gun yìí nínú wọn ń dún yìí ìkan nínú àwọn arọ lọ́ba gun tiẹ̀ wá dọ̀ olówó yìí ọwọ́ dúró ọwọ́ afẹsẹ̀ ọwọ́ dì mú ní ẹsẹ̀ báyìí gbogbo àwọn tó wà ń bẹ̀ ń wò
àwọn bodyguard olóhùn wọ́n fẹ́ máa já ọwọ́ rẹ̀ olóhùn wọn ẹ filẹ̀ ọ wá tẹríba lọ bàbá yìí ni wọ́n ń bi léèrè pé kí ni wọ́n tó fẹ́ kí a ṣe fún wọn nígbà àti fún kálukú ní nǹkan tiẹ̀ kí ló tó fẹ́ tómi ẹkún ní ń wojú olóhùn ń sì lami lójú olóhùn wa ń bẹ pé kí ló dé kí ló ṣẹlẹ̀ sí ọ sọ fún wa tọ́wọ́ ẹgbẹ́ ń ta alágbára àti sàánù rẹ á ṣe é olóhùn ọ̀fẹ́ nǹkan kan ó ní tójú wọn tẹjú mọ́ ni wípé òun rò yí pé wọn ọ̀rá rẹ̀ kú láyé ni wípé bóun ti rìn kí tóun fẹsẹ̀ wọ́ kí òun ti rò pé báyìí lòun wọ́ tóun yẹ jáde láyé ṣépẹ́ nìkan lè yọ òun kúrò nínú ìnira ìṣòro yìí òun ti wá pinnu lọ́kàn òun pé bá a bá déwájú ọlọ́run ò dájú débi tí wọ́n yẹ̀yẹ́ òun láyé báyìí tó wọn ọ̀rá rẹ̀ tátùn wá dọ̀hún àyà pẹ́lẹ́ ní òbí òun sí bọ́lọ́run bá wá yọ̀ǹda kó òun sí pẹ́ nìkan tí ó wọ àlìjánná tó ipọ́ ọmọ nẹ́ẹ̀sì ní tẹ́lẹ̀ tó o bá wà nínú ìṣòro kó wọn bá a dá ọmọ kó wọn wù ọ dáadáa lòun fi fẹ́ tẹjú mọ́ kó wọn lè mọ irú làtọ́kọ lọ́wọ́ á tẹjú mọ́ báyìí torí bóun bá ti wọ̀ ọ́ dáadáa bá a bá dọ̀hún òun lè mọ̀ pé wọn náà nì òun lè yọ ọ́ kó nu àdánwò. gbogbo ntọ́lọ́ ń bá bùn ọ ìwọ náà bùn yẹn o. iná tata kọ́ lábùn tọ́bẹ̀ tí lè dó lọ́dọ̀ rẹ̀ ń lọ bùn mí nu o. fàlájúdù yufu ní àìsáhìyà àkìbàlà. bẹ́ẹ̀ bá lè bùn yẹn nínú ntọ́lọ́ ń bá bùn kò nítorí ẹ̀ tán. wàlá buhulu yukù kí àìsáhìyà tẹ̀sán àbọ̀. bẹ́ẹ̀ sì láhùn kókó tí ń bẹ lọ́ọ̀rẹ́ ọmọ lọ kálukọ́ tẹ́wọ́ náà náà o. bá a ti wí yìí ó dùn lẹ́nu wa ó kú kárí iṣẹ́ níṣẹ́ ọlọ́run dákun sára wa náà lọ́wọ́ ọlọ́run já ṣe ríire ká tó kú láyé la lè rí túnṣe bẹ́ẹ̀ bá ti kú ó ti yíwọ́ náà ọlọ́run má jẹ́ ó yíwọ́ fún gbogbo wa o sáà ti tẹ́wọ́ náà náà o ẹ̀wì tẹ̀lé mi pé bisimilayi káfí bisimilayi káfí bisimilayi ṣáfì bisimilayi ṣáfì bisimilayi muhafi bisimilayi muhafi bisimilayi salam bisimilayi salam. ọlọ́run dáwọn kan wáyé wọn wá dààmú ni ọlọ́run má jẹ́ ó sókò èmi rẹ̀ ń bẹ̀ ọlọ́run dáwọn kan láyé nítorí pé wọ́n wọ náà ni ọlọ́run má jẹ́ ó jẹ́ mi àti ẹ ẹlòmíín wá parí sáàlì jẹ́nà kó tó kú náà ni ó ti tún bá a jẹ́ padà ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sáwà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìrìn rẹ̀ ẹ̀sìn rẹ̀ ọlọ́mọsá yọ̀ǹda rẹ̀ fún wa ìwà rẹ̀ ọlọ́mọsá yọ̀ǹda rẹ̀ fún wa ẹ sámi kí bíbà yóò hó ọ̀làlá àwòlàwàlá kù wátà kátókè náà náà wò alájà kílẹ̀ yẹn náà sẹ́sì màmá yín ilé ẹ̀kún yà yín bíi sàárà tí wàá bá ti ké náà sàárà náà wò tán èmi ń lọ lọ́rin ẹ̀rọ yọ̀ǹda mi àbí yẹ ọmọ káwa yìí ìlọrin ni ẹ̀yin náà yorùbá ànábì ọ̀yà ẹ̀sìn sàárà bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ kọ́lọ̀ ń bá ké ya yín alága abẹ́ ṣe 20,000 ìyá jù bẹ́ẹ̀ lọ ìyá la wí ìyá lára ọmọ ìyá lára ọmọ ọgbọ́n máa lọ níbo bọ́lọ̀ ń sọ níbo bọ́lọ̀ ń sọ fẹ́gàlájọ́ ó dààmú aláhàgbà bá ń gbà lọ́wọ́ alájà rẹ̀ 1,000 naira ọlọ́mọba ń kẹ́ màmá wọn gbogbo ẹ̀yin yòókù náà dín ní ìfẹ́ láti lágbára mọ́ àwọn ọmọ ṣe láti máa dààmú ìjókòó mi àmọ́ àmọ́ yàrá sàárà alẹ́ aláhàgbà àwọn afáwa ọlọ́njà rẹ̀ wọ́n fẹ́ 500 aláhàgbà àwọn ọmọ náà ni wọ́n ti ń dìde kálukú náà ló mú owó kọ́lọ̀mbà kẹ́ ìyá wa àtàwọn táwa náà ní lálẹ́ kìámà ẹbí gbólóhùn yìí pé ọlọ́run dákun mọ́jẹ́ mi ó sì wọ́n wáyé o ọlọ́run dákun mọ́jẹ́ ń parí máyé lára ọlọ́run mọ́jẹ́ tèmi náà ó ṣòro bọ́ bá kà kankan mọ́ wọn náà lọ́wọ́ wá fi wí bẹ́ẹ̀ ọlọ́run mọ́jẹ́ mi náà wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́jẹ́ sì wọ́n wáyé ọlọ́run mọ́jẹ́ tèmi náà ó tún ṣòro nú ayé mọ́jẹ́ ń parí máyé lára o kí ayé jáde lẹ́ẹ̀kan náà ẹni tí ọba ló lọ́wọ́ kó déwájú kọ́kàn lọ́ọ́ jòkó padà ọkàn fọ́ kan tírì yìí ẹ̀sìn ọlọ́run mọ́jẹ́ mi náà wáyé lásán mọ́jẹ́ wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́jẹ́ sì wọ́n wáyé ọlọ́run mọ́jẹ́ tèmi náà nira mọ́jẹ́ gbáyé nira mọ́jẹ́ gbáyé nira àtọmọ àtẹmí já máa gbáyé rọrùn ọlọ́run mọ́dàmú èmi náà má tẹ́ mọ̀tì alọ́dọ̀ àti gbọ́mọgbọ́mọ àti gbé baba mọ́jọ́ gbé mi mọ́jọ́ gbọ́mọ mi ìyá sọ̀bùrù ọlọ́run gbàdúrà ọlá Muhammad Karim gbogbo alùpùpù náà ní mú wá bẹ́ẹ̀ bisimilahi inna anzan àwọn afáwọn àgbà náà mú wá.